ẹ̀yin èèyàn wa bàbá Sheikh Lágbàjì àwọn la gbé wá sí orí channel wa lórí ọ̀rọ̀ Femi Adebayo actor Femi Adebayo lórí ọ̀rọ̀ múvì kò ṣe múvì wọ́n lo aṣọ ẹlẹ́hà wọn ò lo aṣọ ẹlẹ́hà ó ti ń di woro sí woro ẹ jẹ́ ká jọ lọ gbọ́ mẹ́sẹ̀gì tó ní fún Femi Adebayo tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa share ní orí channel wa Bilọ Space TV ẹ ṣeun. wàá rántí làkàyè ò pé òun làkàyè kò rántí pé èmi tó bí Ìlọrin irú kan èmi lè ṣe o torí pé Ìlọrin nínú ìlú tó gbẹ́sìn lójú tí ó lè gbẹ́sìn lórí nìlọrin wà ìwọ ọmọ Fẹ́mi yẹn wọ́n wá dàrẹ́tì fíìmù tí wọ́n ti ń ba ẹ̀há jẹ́ ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀ wà láti aláìbílẹ̀ lọ́wọ́ inú àgbo gbogbo tó bá wù ọ̀kọ́ wo kódà ẹ bá tún kún ẹ ó jàfà ó máa parẹ́ ọlọ́mọ àgbọ̀ ẹ gbé jáde fíìmù yẹn ẹ gbé jáde. àfàlà Habib bóyá kẹ bá bínú o Fẹ́mi Adébáyọ̀ máa ṣe fíìmù yẹn ó máa jáde àwádẹ máa wò torí bàbá ti ẹ ń retí ẹ ọlọ́run òróró wọ́n fi Jésù gan ṣe fíìmù kí ló ṣẹlẹ̀ ìwòwò la wáyé tó bá wọn ọlọ́run ká lo jáàbù wáyé ó máa dé ṣùgbọ́n fẹ́ anybody wá ni ìwòwò la wá ìwòwò la máa padà kí ló ẹ̀sìn yáyídà kí ló ń jẹ́sìn ọlọ́run ò nẹ́sìn ṣáà ti sin lọ́hùn ni ẹ fi wèrè lẹ́jàre Fẹ́mi Adébáyọ̀ àwa ń retí fíìmù yẹn o àdè máa wò.